FM. Àwa erùpẹ̀ àwa aláìlera ìwọ la gbẹ́kẹ̀lé òun kì yóò dání àánú rẹ̀ rọ́nú ó sì lè dé òpin ẹlẹ́ẹ̀dá aláàbò olùgbàlà wa ọkàn ìmoore ni a tún mú wá fún ọba dẹ̀dá ṣẹ̀dá ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan yá gbé yájú ọkùnrin ogun ipa tó borí ipa agbára tó ju agbára lọ ọba tó ń dáàbò bò wá ọba tó ń pa wá mọ́ ọba tó ń ràn wá lọ́wọ́ tí ò jẹ́ kójó tì wá èròǹgbà àwọn ọ̀tá wọn ò fẹ́ aṣerere ṣùgbọ́n ẹ̀yin olódùmarè lẹ́ ń fẹ́ wá agbára yín jù wọ́n lọ tìrẹ ni ọlá o tìrẹ ni ògo tìrẹ ni gbogbo agbára ọlá ńlá àtipá jẹ́ tìrẹ ọkàn ìmoore la mú wá ọpẹ́ la mú wá ìyìn la mú wá àmọ́ olóore nítorí pé ìṣá ni ọlọ́run olódùmarè gbọ́ pẹ́ àti ìyìn wa pẹ̀lú ọ̀rọ̀ yìí náà là ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò Ohun Awon Kerubu on FM láti lè ṣe sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta níbi tọ́lọ́run tuntun ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé tágo mẹ́ta bá ti lù báyìí mímọ́ náà la fi máa fi wọlé nítorí pé mímọ́ náà lolóhùn olódùmarè gbogbo ayé kún fún ògo rẹ̀ àtàwọn tá a wà lókè àtàwọn tá a wà nísàlẹ̀ àtàwọn tó wà nínú omi àtàwọn tó wà nínú igi àtàwọn tó wà nínú òkúta gbogbo wa pátá la kún fún ògo Ọlọ́run àlàyé akínyín káàbọ̀ o sórí ètò Ohun Awon Kerubu on FM bákan náà là ń kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún tẹ̀síwájú ètò yìí tẹ̀ǹtọ́ bọ̀ ìṣúra yín nígbà ètò yìí kó ṣáà máa tẹ̀síwájú nípa kò gbọ́dọ̀ dúró gbogbo ayé yín ò ní dúró iṣẹ́ yín ò ní dúró ayé àwọn ọmọ yín ò ní dúró ẹ̀mí yín ò ní dúró gbogbo ìdáwọ́lé yín ti rere kò ní dúró lórúkọ Jésù akínyín káàbọ̀ ó fẹ́ mi. bàbá àjọ sáà gbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nínú Jésù ju pé kó ṣáà gbẹ́kẹ̀lé èyí lèmi fi ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lórí ìkànnì sweet 107.1 FM ní òkè tèmídire ní ìlú Abẹ́òkúta Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́mi ọmọ màmá Ṣẹ̀gàndógó ọmọ ògo tuntun ẹ káàbọ̀ sórí ètò yìí lọ́sẹ̀ yìí. ọmọ màmá Ṣẹ̀gàndógó káàbọ̀ bàbá àjọ sórí ètò. bàbá àjọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. ó fẹ́ mi bàbá àjọ CNS at 100 àṣepọ́gọ́rùn yìí CNS at 100 a wà lẹ́nu àti ìkúrò bẹ́ẹ̀. ìjọ Kérúbù àti Séráfù pé 100 apọ́gọ́rùn níbi tọ́lọ́run àlàyé ti ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀ ẹ jẹ́ ká mú àwọn ìròyìn wá ní abala CNS at 100 that is centenary ká mú àwọn ìròyìn tó wà níbẹ̀ wá ní ṣókíṣókí ká wá kán lọ agbami ètò ní ọjọ́ ìsinmi Sunday 31st of August ní ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù máa gbé iná ìyìn rere Orímọládé lọ sí ìjọ Love of Christ Generation Church tó wà ní Victoria Land lẹ́kọ̀ọ́ níbi tí alága ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rin ọdún ìjọ wa ìyá àdúrà Reverend Mother Esther Abímbọ́lá Àjàyí ti máa gba iná ìyìn rere Mósè Orímọládé lọ́wọ́ gbogbo ìjọ Kérúbù àti Séráfù láti fi yọ̀ fún àjọ̀dún ọgọ́rùn-ún ọdún October 1st ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì Èkó gbogbo ọmọ Kérúbù àti Séráfù pàápàá la pè níbẹ̀ pé kí kájọ wá yọ̀ September 9 ní gbogbo àwa fẹjú kẹ̀kẹ́ tá a máa jó tá a máa yọ̀ níwájú Ọlọ́run nígbà Ọlọ́run pa ìjọ rẹ̀ mọ́ ní Seraphim Land kìlómítà 40 Lagos Abẹ́òkúta expressway níbi tí Ọlọ́run ti máa gba ìṣàkóso gbogbo ọmọ Kérúbù àti Séráfù pàápàá la pè láti wá yọ̀ láti wá jó níwájú Ọlọ́run ọ̀gá ògo ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹlẹ́ṣẹ̀ yí padà. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. Give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. See one day away. Cherub and Cherub, we are the light of the world. This is a city glory, without and dream. Kerubu ẹyọ. Kerubu ẹyọ, Séráfù yọ̀. Tiwa kọ́ pẹ́. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí wọ́n yọ̀ dé o. Ẹ̀yẹ̀ra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo, àwa Séráfù.
sing. Hallelujah, Hosanna. Yeah. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and Seraph, we are the light of the world. This is a sanctuary without boundary. Ọlọ́run Mósè, Orímọládé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè bá a ti ń ṣe ti centenary tá a mú ìpolówó yẹn wá sí anes at 100 àpọ́gọ́rùn-ún oṣooju ẹ̀mí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́. Tún bá ń gbé kinní sókè díẹ̀, bá ń gbé sókè díẹ̀. Wá wò wá kẹ́tù wá wò. Tiwa ti dayọ̀. Àwa lọmọ Mósè, Orímọládé tún wọn láṣẹ. Tiwa ti dayọ̀. Àwa lọmọ Captain Abíọ́dún Emmanuel. Tiwa ti dayọ̀. Kérúbù Séráfù àwa ni yóò kẹ́yìn ayé. Kérúbù Séráfù. A dúpẹ́ o nítorí pé Ọlọ́run alààyè fún wa ní orí ọ̀fẹ́. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ Ọlọ́run la mú wá lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run la mú wá lónìí o nítorí pé ọ̀rọ̀ rẹ̀ la pamọ́ ní àyà wa kí àwa kó má bàa ṣẹ̀ sí i. Ìdí èyí la fi ní àlejò pàtàkì bàbá wa nínú Olúwa, ọ̀mọ̀wé, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, olùṣọ́ àgùntàn, aṣíwájú ìjọ, ọ̀kan lára àwọn ọ̀kan gbòógì tó bá dẹ̀ sọ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí náà kò sí ìtọ́lọ́hùn òfin náà wọn níbẹ̀ náà. Bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ leader in charge Cherubim and Seraphim Movement Church Ayọ̀ ni o, Surulere District Abẹ́òkúta branch Chapel of Faith tó wà ní Ọ̀pákọ̀ Adígbẹ̀ ní Abẹ́òkúta. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Special Apostle Prophet Dr. Tola Adenekan JP, àwọn ni àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Mo kí atọ́kùn, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nínú ilé, kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Àmín. Bàbá wa ọ̀rọ̀ Ọlọ́run la mú wá lónìí, ètò ẹ̀ la ṣe pè wá sórí ètò. Ọ̀rọ̀ Ọlọ́run tó jáde láti ní ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23. Jésù sọ wípé nínú ayé yìí ẹ̀yin yóò rí ìpọ́njú, ó ní ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Bàbá wa kí ni ìpọ́njú túmọ̀ sí gan-an, àti wípé àwọn nǹkan wo ni a lè pè ní ìpọ́njú nínú ìrìn àjò Kristẹni? Ẹ ṣe atọ́kùn. Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Bí Jésù bá sọ̀rọ̀, ó nídìí tó fi sọ. Ó ní a ó rí ìpọ́njú torí pé Jésù fúnra rẹ̀ pàápàá rí ìpọ́njú. Torí pé inú ìpọ́njú la fi ọkọ̀ gun lẹ́gbẹ̀ẹ́ láìṣẹ̀, la fi adé ẹ̀gún dé lórí, ló sì kú fún ìpọ́njú ńlá ni. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìpọ́njú jẹ́ àwọn ohun àìròtẹ́lẹ̀ tó dé bá ènìyàn, ohun tí ọwọ́ ènìyàn ò ká láti lè gbára ẹ̀ là lórí ẹ̀, ohun tí apá ènìyàn kò tó, ohun tó ní èèyàn lára, ohun tí kò mú inú ènìyàn dùn, ohun tó lè mú kí ẹsẹ̀ kí ìgbàgbọ́ kó tilẹ̀ gbọ̀n wípé kí ló ṣe jẹ́ pé mi ló dìde bá ilé là ń pè ní ìpọ́njú. Ó nira nínú ẹ̀mí, ó nira nínú ara. Ìpọ́njú máa ń bá àti ẹ̀mí àti ara àti ọkàn ló máa ń bá pàdé. Tó bá dẹ̀ ti bá máa tẹ̀ta pàdé, bí èèyàn ò bá jẹ́ ẹni tó wà nínú Ọlọ́run dáadáa, wọ́n máa ń ṣubú. Onísáàmù kan sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo. Ẹ rí i pé kẹgbẹ́ olódodo ìpọ́njú yẹn tún wá pọ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé láti rí àpẹẹrẹ ìpọ́njú tó jẹ́ pé nígbà tí ènìyàn ṣẹ̀, Ọlọ́run fúnra rẹ̀ ló mú ìpọ́njú wá sáàrin àwọn ènìyàn. Ó gégùn fún Ádámù àti Éfà nínú ọgbà àjàrà. Ẹ rí i pé ìpọ́njú nìyẹn. Ó ní ègún àti èṣù ní ilẹ̀ ó máa wù jáde. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ pé ẹ máa bí sẹ́ ẹ máa rẹ̀ sí. Ó ní obìnrin ó ní ìpọ́njú ni wo máa ló tó sì máa bímọ. Ìpọ́njú ńlá nìyẹn. Ṣé rí ìpọ́njú yẹn bẹ̀ látinú Genesis, látinú ìwé Genesis. Tẹ́ bá tún parí ẹ̀ débi ìwé ìfihàn, ó ní àsìkò ìpọ́njú ńlá tí ayé kò tí ì rí sí ń bọ̀ wá sáyé. Nígbà tí ẹgbẹ̀rún ọdún tí Sátánì yóò jọba ṣáájú Jésù Olúwa wa. Nígbà Jésù ń sọ nípa ìwà rẹ̀ lẹ́ẹ̀kejì, wọn pé nígbà tó máa wá lẹ́ẹ̀kejì, àwọn àmì tẹ́ ẹ̀ máa rí ni pé ogun yóò máa ṣẹlẹ̀, ìpọ́njú yóò máa dìde, wàhálà yóò máa dìde, tó ti ń ṣẹlẹ̀ ní ìsìn. Àmì wíwá Jésù, ìpọ́njú ó jẹ́ ohun tí Kristẹni ńlá kọjá. A máa ń bó ti wù kóòrùn kó mú tó, ó ní sánmọ̀ dúdú díẹ̀ yóò wà. Àwọn sánmọ̀ dúdú díẹ̀ tó wà nínú ayé wa, nínú ìrìnàjò Kristẹni wa,
ìpọ́njú dẹ̀ máa ń wá láti sọ wá di alágbára ní tá a bá lè dúró. Mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ mi nígbà tí ìpọ́njú bá dé agbára láti dúró Ọlọ́run yóò fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. Bàbá wa ẹ kú àtótónu látàárọ̀ ẹ wá jáwọ́ báyìí àwọn ọ̀nà tàbí ìgbésẹ̀ wo ni ìpọ́njú máa fi ń wọnú ayé Kristẹni tí Kristẹni gbọ́dọ̀ kíyèsára láti yẹra fún. Ohun àkọ́kọ́ ni ẹ̀ṣẹ̀. Ó ní gbogbo ènìyàn ti ṣẹ́tún ti kùnà ìjọba Ọlọ́run. Ẹni bá ti kùnà ìjọba Ọlọ́run ti wà nú ìpọ́njú. Nígbà tí ẹ̀ṣẹ̀ ti wọnú ayé, ẹ̀ṣẹ̀ jẹ́ ohun kan tó máa mú kí ìpọ́njú wá. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń ka Deuteronomy 28 yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ ó sọ gbé ìbùkún rẹ̀. Tẹ́ bá lọ sẹ́sẹ̀ 11 ó wá ní bí ìwọ kò bá wá farabalẹ̀ àwọn ìpọ́njú wọ̀nyí ni ó máa dé àwọn èèyàn kíkà tó ràn tí ẹ̀ṣẹ̀ bá ti wọnú ayé ènìyàn ìyẹn ò nílò pàṣán ẹ̀ ti wà níbẹ̀ láti mú ìpọ́njú wá. Eléyìí jẹ́ àkọ́kọ́. Ìkejì ni pé Sátánì èṣù tí ń ṣe ọ̀tá ẹ̀mí nígbà tá a ti lé sáyé ó ní òun fẹ́ máa gbógun tí gbọ́n ọmọ Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ látòrí Jóòbù. Nínú ẹni tó rí ìpọ́njú jù láyé kò sẹ́ni tó rí tó Jóòbù. Èṣù ló mú ìpọ́njú bá nu ayé Jóòbù. Ẹ wá rí pé Ọlọ́run pàápàá tí wàá gbà láàyè láti fi lè dán Jóòbù wò. Gbogbo ohun tó ní kú lọ́jọ́ kan àwọn ọmọ rẹ̀ kú gbogbo ilé dàrú òun pàápàá èèwọ̀ sọ sí lára tó yẹ pé kò lè jókòó àfi kó jókòó sínú eérú tó náà Sátánì fúnra ara rẹ̀ ó máa ń fi ìpọ́njú bá Kristẹni jà ìyẹn jẹ́ ìkejì. Ìkẹta ń bẹ ní pé ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kẹta ó ní kì í ṣe ẹ̀jẹ̀ àtẹran là ń bá jà ìjàkadì ó ní kò ṣe àwọn ọlọ́lá àwọn aláṣẹ bíi ẹ̀rí àwọn ẹni bíi òkun gbogbo àwọn ẹni búburú kan wà tó jẹ́ pé Ọlọ́run náà ló dá wọn sáyé ẹ má gbàgbé lè sọ pé mo dá ìmọ́lẹ̀ mo sì dá òkùnkùn mo dá ire mo sì dá ibi tó náà Ọlọ́run dá àwọn ẹ̀mí òkùnkùn pé ẹni tó bá ti ná sáà tó òdo ni Ọlọ́run ti fi àṣìlẹ̀ pé ẹ lọ dán wò tó gbogbo àwọn ẹ̀mí òkùnkùn àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn ẹni ibi nínú agbára òkùnkùn àwọn náà máa ń mú ìpọ́njú wá bá ènìyàn pàápàá tó wà pé òun jẹ́ Kristẹni wọn ẹja lọ wò ó bóyá tòótọ́ bóyá Kristẹni tòótọ́ ni kágbé wò so eléyìí náà tún máa ń jẹ́ ọ̀nà tí ìpọ́njú máa fi ń wá sínú ayé ènìyàn ju gbogbo ẹ lọ nínú ìrìn àjò ayé Kristẹni nínú ìrìn àjò ènìyàn tí a bí lẹ́ran ara kò sí tá ò ní la ìpọ́njú kọjá nígbà tí a ò dorí kodò tá a bá la ìpọ́njú kọjá àti ẹ̀ nímọ̀ pọ̀ Ọlọ́run wà ìpọ́njú wà láti mú wa súnmọ́ Ọlọ́run wípé Ọlọ́run mo dé o kíní ti kọjá agbára mi o ìwọ nìkan náà ló lè gbà mí àwọn èlò ló jẹ́ ká máa padà sọ́dọ̀ Ọlọ́run tí ó bá sí àwọn ìpọ́njú díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbàgbé Ọlọ́run. tí ò bá sí ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ á ti gbàgbé Ọlọ́run. Ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní Òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Bàbá wa tí wọ́n jẹ́ leader in charge CNS Movement Church Ayọ̀nío Surulere District Abẹ́òkúta branch Chapel of Faith tó wà ní Ọ̀pákó Adígbẹ́ ní Abẹ́òkúta àwọn ní àlejò wa Special Apostle Prophet Dr. Tola Adenekan JP àwọn lè ń gbóhùn wọn látẹ̀kùn. Bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan ẹ jẹ́ mú ìbéèrè yìí wá bàbá wa tí Kristẹni bá la ìpọ́njú kan kọjá tí Ọlọ́run sì ràn án lọ́wọ́ láti bọ́ nínú rẹ̀ ǹjẹ́ májẹ̀mú mìíràn tún wà tó fi ẹsẹ̀ Kristẹni múlẹ̀ wípé ìpọ́njú kan kì yóò tún sílẹ̀ lẹ́ǹkejì mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú gbogbo tọ́lọ́run bá là ká ló máa fi ọ̀nà àbáyọ síbẹ̀ nínú ìwé Náhúmù orí kìíní ẹsẹ̀ keje sí kẹsàn-án ó ní rere ni Olúwa ààbò ní ọgbẹ́ ìpọ́njú ó ní ṣùgbọ́n ní ìpọ́njú kì yóò dìde lẹ́ẹ̀kejì májẹ̀mú Ọlọ́run wà pé bí èèyàn bá la ìpọ́njú kọjá ìpọ́njú yẹn kò ní dìde lẹ́ẹ̀kejì májẹ̀mú Ọlọ́run ni ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wà tí èèyàn gbọ́dọ̀ gbé kí ìpọ́njú yẹn má dìde lẹ́ẹ̀kejì nítorí pé tí èèyàn bá tura lẹ̀ tó bá rò wípé òun ti bọ́ lọ́wọ́ ìkan àwọn nǹkan kan àti gbọ́dọ̀ fi dira rẹ̀ ní àmùrè tẹ́ bá rántí nínú ìwé Éfésù tí mo kálẹ̀ kan nínú ẹ láti ẹsẹ̀ kẹrin ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ nígbà tí èèyàn bá bọ́ nínú ìpọ́njú ó gbọ́dọ̀ lọ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ láti rí pé ìpọ́njú kò ti ṣe kí ni o kò wá lẹ́ẹ̀kejì lára àwọn ìhámọ́ra ọkùnrin ni pé àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ gbà fọ́lọ́run pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run náà tún ni lẹ́yìn Ọlọ́run a gbọ́dọ̀ dóná Ọlọ́run dáadáa ìyẹn ni òun àkọ́kọ́ pé ẹni tó ti mú wa la ìpọ́njú kọjá ó ní mo rọ̀ mọ́ àgbélébùú ó ní èmi kì yóò fi ọ́ sílẹ̀ a gbọ́dọ̀ fi Jésù wá sílẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì ń bẹ ni pé a gbọ́dọ̀ kún fún ọ̀rọ̀ Ọlọ́run mi ní ká mọ ọ̀rọ̀ Ọlọ́run ká kún fún ọ̀rọ̀ Ọlọ́run èèyàn lè mọ ọ̀rọ̀ Ọlọ́run kó má kún fún yẹn ni pé ká gbé ìgbésí ayé wa sórí ọ̀rọ̀ Ọlọ́run ó ní Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ ó ní ọ̀rọ̀ tí mo sọ kò ní ṣe lọ láì jẹ́ pé iṣẹ́ ta ran ọ̀rọ̀ ní gbénú ènìyàn fọhùn tá a bá ní ọ̀rọ̀ Ọlọ́run tí ìpọ́njú bá dé ọ̀rọ̀ nígbà tí èṣù lọ dán Jésù wò lórí nínú ìwé Mátì orí 4 ó ní bí ìwọ bá ṣọmọ Ọlọ́run aṣá àti kọ̀wé rẹ̀
ọ̀rọ̀ náà ni Jésù fi dá lóhùn pé a tún ti kọ̀wé rẹ̀ pé tọ́nà tí a bá ti kúrò ní ìpọ́njú a gbọ́dọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa láti máa fi dá Sátánì lóhùn. Ìkẹta ń bẹ ni pé a gbọ́dọ̀ jẹ́ aládùúrà kì í ṣàdúrà kéékèèké o ká gbàdúrà níbi tó ti ń gbàdúrà wọn kàn sọ pé gbàdúrà kẹ́ má tó gbàdúrà mọ́ a gbọ́dọ̀ máa gbà nínú ìṣẹ́ra ní gbogbo ìgbà ó ní iṣẹ́ ìyanu kan níbi láti dá àdúrà ṣe pàtàkì Ọlọ́run kó wá ràn wá ẹ rí i pé ńgbà tí wọ́n ní aha Pétérù mọ́nú túbú gángan wọ́n ní ṣùgbọ́n ìjọ ń ṣe kí ni o wọ́n fi tara gbàdúrà fún ẹ wo wọ́n ti bẹ́ Jòhánù lórí wọ́n ti bẹ́ Jákọ́bù lórí ṣùgbọ́n àgbà tó dọ̀rọ̀ Pétérù ní ẹ jẹ́ àgbàdúrà dáadáa o àdúrà ló yọ inú ìpọ́njú bákan náà tí a bá rí pa àgbàdúrà rẹ pé àbí àdúrà ò tiẹ̀ gbà ẹ wá já lọ kọrin mímọ́ Paul àti Sílà nígbà tá a dì wọ́n mọ́nú túbú inú ìpọ́njú ńlá ni wọ́n wà wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí kọrin tó náà gbọ́dọ̀ jẹ́ ẹni títún kọrin ìyìn Ọlọ́run nínú ìyìn Ọlọ́run ń gbé ìyìn Ọlọ́run tá a bá dún Sátánì ò tẹ̀lé dúnmọ́ tí wàá yin Ọlọ́run tó bá jẹ́ akọrin tó yin Ọlọ́run gbogbo gbà Sátánì ò lè súnmọ́ tó náà pé léèkẹ́ ìyìn Ọlọ́run ló wà lẹ́nu ẹ̀ tó náà ìyìn Ọlọ́run ó jẹ́ ọ̀nà tá a gbọ́dọ̀ fi di ara ní àmúre ká má bàa tún bọ́ sínú ìpọ́njú lẹ́ẹ̀kejì mọ́. Ọlọ́run alàyà ràn wá lọ́wọ́ ó fẹ́ mi. bàbá àjọ ọ̀rọ̀ balẹ̀ bàbá wa akéyí gan ni ẹ̀kọ́ àtótónu ẹ wá já wò báyìí kí wá ní àwọn ìgbésẹ̀ tàbí ìgbáradì tí kìrìsìtẹ́nì tó ti bọ́ nínú ìpọ́njú tó gbọ́dọ̀ fi dira rẹ̀ lámúre láti rí wípé ìpọ́njú ẹlẹ́ẹ̀kejì kò tún dé bá òun mọ́. mo sọ nípa àṣìborí àwọn ìhámọ́rọ̀ Ọlọ́run mẹ́fà òun náà Bíbélì sọ fún wa ó sọ nípa àṣìborí ìgbàlà ó sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe idà ẹ̀mí ó sọ nípa ìgbàyà òdodo ó sọ nípa àmọ̀rè òtítọ́ kí n sọ mọ́ ni pé àwọn ohun tó jẹ́ pé àwọn àmúyangàn fún Kristẹni ó gbọ́dọ̀ wà ní ayé Kristẹni ẹ wo nǹkan tó Ọlọ́run sọ Ọlọ́run ìwọ àkíyèsí Jóòbù ìránṣẹ́ mi pé kò sí olóòótọ́ kan kó dàbí rẹ̀ ṣé Ọlọ́run lè pè wá ní olóòótọ́ ó sọ pé nípa ìgbàgbọ́ ní Ádámù láre a sì kà á sí olódodo ṣé Ọlọ́run lè pè wá ní olódodo tó nà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó bọ́ ní ìpọ́njú a gbọ́dọ̀ rí pé a ṣe òtítọ́ a ṣe òdodo a dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà nípa bẹ́ẹ̀ láàfin lè dúró ní ọjọ́ ibi gan tí ẹ̀ ní lè súnmọ́ wa nítorí pé Ọlọ́run ó ti ya ọgbà yí wa ká nígbà tó bá ti mọ̀ pé àdó ní orin tòótọ́ ṣùgbọ́n ní ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìjì ló ń jà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ tó yẹ pé kò jẹ́ káyàn lè dónú òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè ní ohun èlò ìgbàlódé tá à ń lò yìí ó tiẹ̀ ti sọ gbogbo ayé donírọ́ bí fóònù ṣe dáa tó yẹ pé ó yẹ ká máa fi kábíyèsí ẹlòmíì irọ́ ló fi ń pa ó fi ń lu jìbìtì tó dẹ̀ sọ pé òun jẹ́ ọmọ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń pera rẹ̀ ní kírísítẹ́nì wọn kì í ṣe kírísítẹ́nì ó ní mo mọ àwọn tí ń ṣe tàwọn tèmi ti mọ̀ mí fún ọmọ Ọlọ́run tòótọ́ o gbọ́dọ̀ ní òtítọ́ dúró ẹ jẹ́ ká lọ wo èso ẹ̀mí tó wà ní Gálátíà orí 5 ẹsẹ̀ 19 21 ó ní àwọn èso ẹ̀mí ní kíni o ìfẹ́ ayọ̀ inú dídùn ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun la gbọ́dọ̀ kó mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kí ìpọ́njú kó má bàa dìde sí wa lẹ́ẹ̀kejì. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wá sétí ìgbọ́ yín à ń padà bọ̀ lórí ètò ẹ ṣé púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. Affliction won't rise the second time. Èyí ni àkòrí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta. Tìrìbùnú Sírẹ́bù Movement Church. Ayọ̀ ní o. Surulere District Abẹ́òkúta branch. Apple of Faith Ọ̀pákó Abẹ́òkúta tó wà lẹ́yìn Fatbins petrol station Abúlé Ìtòkú off Adigbe Ọbádà Oko road Ọ̀pákó Abẹ́òkúta Ògùn State. Ìpè gbogbo ènìyàn síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tó máa nílẹ̀ mìíràn títì bẹ̀rẹ̀ ní Wednesday 27 sí Friday 29 August 2025 láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ministry Prophet Akíṣọlá Ṣúrẹ̀mímọ́ Prophet Ṣúrúdà Fápẹ́ńdà Pastor Túnjí Tẹ̀gbọ́jà Prophet Ṣúrúwà Tóyè Adéṣàkẹ́ Evangelist Abọ́ládé Babátúndé Prophet Bọ́sẹ̀ Pàdéhàn Supreme Apostle Délé Fáṣọlá Special Apostle Prophet Dr. Tola Adenekan JP ní olùgbàlejò Special Apostle Pastor Dr. I.A. Famudemo JP ní Sifos wá o wàá rí ìyanu tiẹ̀ gbà lórúkọ Jésù.
ẹ tẹ́tí sí ìkéde pàtàkì jáàjì over shalom spiritual church àgọ́ gideoni headquarters ló ń kéde ó sì ń pe gbogbo ènìyàn ṣíṣe ìdúpẹ́ àjọ̀dún ìkórè ọlọ́dọọdún ọdún karùndínlógójì irú 35 years annual harvest thanksgiving service ìṣàkóso nínú ìbùkún dominion blessing Genesis chapter 1 verse 26 ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ ìsinmi Sunday kọ̀ọ̀kan nínú oṣù kẹwàá ọdún yìí Sunday October 5 2025 ní aago mọ́kànlá òwúrọ̀ 11 a.m. nínú ilé ìjọsìn wọn tó wà behind Uwu Baptist Primary School Akeolubade Uwu Abẹ́òkúta Assistant Venerable Superior Evangelist A. Orija ni oníwàásù ọ̀jẹ̀ náà Royal Fathers of the Day His Royal Majesty Ọba Dr. Clement Kọ́láwọlé Akíọlá Nlewo of Nlewo Orílẹ̀ Kingdom àti bàbá àwọ̀ His Royal Majesty Ọba Solomon Àtàndá Oyèbíolú of Arepu Imperial Priest Prophet Omiremi Elohim Baálẹ̀ Eru Nlewo Orílẹ̀ Kingdom Chairman Harvest Committees Eminence Primate Prophet Dr. S.A. Adiala Supreme Head Jehovah Shalom Spiritual Church Worldwide olùgbàlejò 08037217980. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. Ọjọ́ Sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù yìí ní ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù máa gbé iná ìyìnlẹ̀ lórí Mọ́ládé lọ sí ìjọ Ọlọ́run wa Love of Christ Generation Church ní Victoria Island l'Ékòó. Èyí tí alága ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ìjọ wa máa gba torchlight náà yẹn ní ìyá àdúrà Reverend Esther Abímbọ́lá Àjàyí. Láagogo 10 àárọ̀ ni màmá máa gba tọ́ọ̀chì yìí. Ìdánilẹ́kọ̀ọ́ alágbára ní gbọ̀ngàn ńlá JF Adé Àjàyí nílé ẹ̀kọ́ gíga fásitì Èkó lákọ̀ọ́kà Yábà lọ́jọ́ Monday ọjọ́ kìíní oṣù kẹsàn-án láago 2 ọ̀sán. Olùdánilẹ́kọ̀ọ́ wa ní alága Christian Association of Nigeria ẹ̀ka ìpínlẹ̀ Èkó Bishop SCV Adégbìtẹ́. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù àgbéyẹ̀wò bí ìjọ ṣe tẹ̀wọ̀n àti ipa àjọ̀dún nínú iṣẹ́ tí a fi rán fún ọjọ́ ọ̀la ìjọ wa. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ Kérúbù àti Séráfù. Ṣojú ẹbí wa. Everybody, let's celebrate our centenary. my Lord is great. My Lord is great. Hallelujah. Nínú Jésù, ọba láyọ̀ ní Jésù. Ẹnikẹ́ni tó bá ráyọ̀ rẹ̀ gbọ́, bànújẹ́ rẹ̀ yóò sì fọ́nà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Asáyé mọ àwọn ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti gbọ́ ẹni ẹ̀yin náà kúkú mọ̀ pé ìpolówó làkúngún owó àwọn iṣẹ́ ìpolówó tó ti wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan là mú wá sí etí ìgbọ́ yín yẹn adúpẹ́ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ 0707 316 0403 0707 316 0403 0707 316 0403. Ó fẹ́ mi. Bàbá àjọ wà ń bí ẹ tún lè pè sórí 0812 411 3677 0812 411 3677 àwọn ojú òpó tẹ ní àǹfààní láti pèsè yìí. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní àwọn ni leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀nío Surulere District Abẹ́òkúta branch Chapel of Faith tó wà ní Ọ̀pákó Adígbẹ̀ ní Abẹ́òkúta. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Tola Adenekan JP àwọn ni àlejò wa lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Bàbá wa ẹkọ atótónu àtẹ̀kan ẹkù ìṣẹ́kù lọ́pọ̀lọpọ̀ bàbá wa nínú ètò tòní nínú ìsọjí tí ẹ fẹ́ palẹ̀mọ́ fún àkórí wípé ìpọ́njú kì yóò sí lẹ́lẹ́ǹkejì àwọn nǹkan pàtàkì wo ni àwọn ènìyàn ní àǹfààní láti palẹ̀mọ́ fún láti wá bá Kristi pàdé níbi ìsọjí náà. Ohun tó ṣe pàtàkì ni láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run kan ló lè mú wa kúrò nínú ìpọ́njú àti pé onìkan ló lè fún wa ní ìdánilójú ọ̀rọ̀ rẹ̀ pé ìpọ́njú kò ní dìde lẹ́ẹ̀kejì
ìwé bẹ̀rù orí kọ̀ọ̀kan ẹ̀sìn kẹ́wọ́n ní ẹnikẹ́ni tó bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ wípé òun ló máa ó ní olùmẹ̀sọ́ fún ló máa ṣe ohun tó ń bá fẹ́ oníyèméjì olórí kan gbà lọ́mọ́ rọ gbogbo ènìyàn láti wá pẹ̀lú ìgbàgbọ́ wọn. hello. ẹ káàsán o. ẹ káàsán sà. ẹ káàsán sà o. yes sà ẹ káàsán sà kí lórúkọ àti ìbílẹ̀ tí ń pè wá. ẹ ǹlẹ́ sà. yes sà. èmi ni Reverend Dr. T.O. Johnson. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. láti ìjọ Christ Saviour's Apostolic Church. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. mo kí àwọn bàbá wa Tola Adenekan JP. thank you sir. fún ohun takuntakun àtìmọ̀ náà ọjọ́ mẹ́ta. inú mi ti dẹ̀dùn láti lè gbọ́ wọn ní òní. mo dẹ̀ ní ayọ̀ kíkún láti lè gbọ́ pé sáànẹ́s ń ṣe 100 ọdún lónìí ní àkókò yìí. Olúwa ṣeun. àá bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. àmín. lágbára Olódùmarè ó kún àtòkún Olódùmarè máa fi fún wọn. àmín. ọgbọ́n ìmọ̀ àti òye Olúwa fi gbé wọn ró. àmín. wọ́n fẹ́ gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ nìkankan wa lórúkọ Jésù kò ní wọ́n tó. àmín. àṣedé béèrè. àmín. àti Jésù Olúwa. àmín. ẹ ṣé púpọ̀ bàbá wa. ẹ ṣé púpọ̀ bàbá wa. ẹ ṣé púpọ̀ bàbá wa. 0707 316 0403 0707 316 0403 ó fẹ́ mi. ẹ tún lè pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812 411 3677 bàbá ìjọ kìíní yẹn ń ṣẹ́sìn lára. bàbá wa Tọ́lá Adénẹ́kàn àwọn ni àlejò lórí ètò tòní tí Ọlọ́run ń lò láti ṣí wa létí bàbá wa ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìsọ̀yà. bí mo ṣe ń sọ lọ nínú ìsọjí yìí ọ̀rọ̀ Ọlọ́run á sọ̀kalẹ̀ síbẹ̀ ìránṣẹ́ Ọlọ́run Túnjí Tẹ̀gbọ́ ọjà ni tí ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ayé wọn ni bàbá wa Fámódìmú ọ̀rọ̀ Ọlọ́run náà wà nínú ayé wọn wọ́n fẹ́ wá fi Ọlọ́run yé wa láti fi tọ́ wa sọ́nà alága gbogbo àwọn unification ní ìlú Ẹ̀gbá bàbá Adélé Fáṣọlá òun náà ń bọ̀ nbẹ̀ láti wá fi Ọlọ́run bọ̀ wá ẹ rí i pé wá tọ̀ àwọn wòlíì kalẹ̀ láti wá ṣiṣẹ́ wòlíì tó yẹ pé láti fi ọ̀rọ̀ ẹ̀mí láti tún fi darí wa nínú gbogbo èjì àbí ìpọ́n tó bá ń là kọjá màmá wa Rhoda Fápóńdà prophetess Adéṣakín Amos Akínṣọlá Bọ́sẹ̀ Ọ̀pádìrán àwọn wòlíì nínú ìjọ wa àpapọ̀ ní movement tí Ọlọ́run ń lò àwọn náà máa wà ń bẹ̀ láti ṣe ìránṣẹ́ fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìsìn tí wá kì í máa ń pẹ́ kí làgbẹ́ ń mú lóko tó fi ń dalẹ̀ aago 4:00 sí aago 6:00 nígbà bá dé aago 7 kálukú ti délé kò la fẹ́ ṣe wákàtí 2 pẹ̀lú Ọlọ́run àdúrà tó gbóná ọ̀rọ̀ Ọlọ́run tó jinlẹ̀ àti orin ẹ̀mí èyí tó mú yàn gòkè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àwọn eléyìí làwọn tá a gbé kalẹ̀ síbẹ̀ ju gbogbo ẹ lọ ìgbàgbọ́ ẹ̀dẹ̀ ń pa wa ìjọ oníṣẹ̀síwájú tiwa lẹ́yìn òróró àtomi kò sí nǹkan méjì tá a tún kó sí wa ẹni tó bá nígbàgbọ́ nínú kó gbómi wá wọn ò yá sí mọ́ fún láti lọ́ọ́ máa mú tó bá gbé òróró wọn ní ẹnikẹ́ni aṣàṣán ní ó ní ẹ jẹ́ kó pe àwọn àgbàjọ ní kí wọ́n fi òróró kún ó ní bó tilẹ̀ dẹ́ṣẹ̀ ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tó ní òróró náà ní iṣẹ́ agbára ó ní òróró máa ń já èdè ká wá síwájú Ọlọ́run fún ọjọ́ mẹ́ta láti wá gbàdúrà láti wá ìyẹn Ọlọ́run lógo ilé ìjọsìn wọ̀dẹ̀ ìṣòro mọ̀ béèyàn bá ti dé Ọ̀pákó ilé epo Fat Games tó wà lọ́pàkó níwájú odò ẹran ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì wa ọlọ́nà yẹn parí sí tẹ bá ti gòkè yẹn sókè ṣáàbì lọ́wọ́ kí ìjọ ayọ̀ ni o kò pé méjì ládùúgbò yẹn tó náà Jésù ń retí wa lọ́mọdé àti lápapọ̀ àti lórí kí ni ìdààmú tó wà nù ayé irú ìpọ́njú òlà ńlá kọjá nílé ọkọ níbi iṣẹ́ Ọlọ́run á gbà wá. Tàbá tí ohun àwọn kérúbù bá wa ń bọ̀ tó ohun àwọn kérúbù bá mọ̀nà tó wá fẹ́ dà pé ohun àwọn kérúbù fẹ́ sọnù nọ́mbà wo la lè pè sí. bí ẹ bá ti pe nọ́mbà méjìlá ní 080. ẹ bá mi pè díẹ̀ dẹ̀ torí àwọn kan yẹ̀ṣẹ̀ wá báírò wọ́n ti ń kùn sí mi lọ́ọ̀kan pa àwọn wá báírò lọ́wọ́lọ́wọ́. 080 33 46 84 35. ẹ túbọ̀ ń pè lẹ́ẹ̀kan sí. 080 33 46 84 35. tẹ́ bá ti pè lọ́wọ́ kan ni wọ́n á gbé ṣùgbọ́n mo sọ fún yín ọ̀nà yìí ò ní tẹ́ bá ti lè dé Fat Games ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ kò pé méjì ẹ ṣáà máa bá wà sókè tẹ́ bá ti dókè yẹn ẹ bẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni pé ìjọ ayọ̀ nílẹ̀ ń lọ ẹ tẹ̀ ti rí signboard wa gàdá láti débẹ̀. hello. ẹ káàsán. ẹ káàsán sà kí ló dé kọ́ àti bílẹ̀ tí ń pè wá sà. Elijah Pupola lórúkọ mi láti Kútọ̀. ẹ káàbọ̀ sórí ètò alàgbà Elijah Pupola. ẹ sà mo ní kí n kí àlejò wa ní o bàbá wa special apostle Tola Adenekan JP ẹ kó òun látàárọ̀ Olúwa yóò máa sọ agbára yín ṣe. àmín Jésù. àjẹ kí òun àwọn kí ó gbóná pẹ̀lú ṣolúwa. Ọlọ́run ní kẹ́ẹ̀kẹ́ Olúwa ló ń ṣiṣẹ́. ìyá agbára yín dọ̀tun. àmín. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun púpọ̀ alàgbà Elijah Pupola ẹ ṣeun púpọ̀. bàbá wa ẹ jẹ́ ká wo bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ní ṣókí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo ọ̀dọ́ ní irú àkókò báyìí. kì í tiẹ̀ ṣe fọ́dọ̀ nìkan àti àgbà tọmọdé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ á ti gba kámú nílẹ̀ Nàìjíríà
ẹ jẹ́ kọ́ lọ́run ṣàbá wa ṣe àfi ká wá sọ fọ́lọ́run ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà òun ti la ìpọ́njú kọjá àwọn ọdún kan wà tí Tinubu ò lè gbé nàìjíríà tó jẹ́ pé ó sá lọ nígbà táwọn ìjọba gbógun tì í gómìnà kan nípínlẹ̀ Ògùn sọ pé ẹni tó gbaṣẹ́ lọ́wọ́ ó pọ́n lójú fọ́dún 7 tó ìpọ́njú ò yọba sílẹ̀ o kò yọ joyè kò yọ ọmọdé kò yọ ìyàwó lé kò ṣe ìjọba èèyàn ṣiṣẹ́ ìjọba fún 35 years kò kọ́lé kò ra alẹ́ ẹ̀ mọ̀ pé ìpọ́njú ńlá ni bẹ́ẹ̀ ló dẹ̀ tún ní gratuity àti pension tí ó gbà àfi kó wá sọ́dọ̀ lọ kíákíá èèyàn wà nílé ọkọ ọdún 4 ọdún 5 kò tí ì rọmọ bí ìpọ́njú ni àfi kó wá ẹlòmíì tí ń lé visa bí ọdún bíi 6 8 tí wọn ò tí ì fún ìpọ́njú ni o kíní kan ló dé mọ́lẹ̀ ìwé Sáàmù orí 4 ó ní gbóhùn wa nígbà tí wọn kí Ọlọ́run dò wá ìwọ ló dá wa ní ìdè nínú ìpọ́njú yẹn ni pé ìpọ́njú máa ń de ènìyàn mọ́lẹ̀ àfi kéèyàn wá ìtúsílẹ̀ sólóèdè Nàìjíríà ẹ jẹ́ gbọ́ ọmọdé àti ẹ jẹ́ ká wá ìtúsílẹ̀ bó ṣe lé tó tí Ọlọ́run bá tú èèyàn sílẹ̀ Nàìjíríà á rí tiẹ̀ ṣe ó ní àsìkò àti ṣàánú fún Síónì ó ní mi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣe kíni o tí èmi yóò ṣàánú fún ẹni bá tọ̀ Ọlọ́run wá Ọlọ́run á ṣàánú fún torí pé àánú rẹ̀ dúró láéláé lásìkò yìí ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká sì rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. ètò Ohun Awon Kerubu FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká tún dékè lọ́hùn-ún à ń padà bọ̀ ó fẹ́mi jẹ́ àpadà wá à ń padà bọ̀ ó yá. ìtọ́jú yóò dìde lẹ́rìí kejì affliction shall not rise the second time. èyí ni àkòrí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta Tribune Miracle Movement Church ayọ̀ ní o Surulere district Abẹ́òkúta branch Chapel of Faith Ọ̀pákó Abẹ́òkúta tó wà lẹ́yìn Fatbems petrol station abúlé ìtòkú off Adigbe Ọbádàoko road Ọ̀pákó Abẹ́òkúta Ogun State. ìpè gbogbo ènìyàn síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tó máa milẹ̀ mìlú títì bẹ̀rẹ̀ ní Wednesday 27 sí Friday 29 August 2025 láago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ministry Prophet Akínsọ́lá Sówẹ̀mímọ́ Prophet Rúdà Fápẹ́hùdà Pastor Túnjí Tẹ̀gbọ́jà Prophet Olúwatóyè Adéṣàkẹ́ Evangelist Abọ́ládé Babátúndé Prophet Bọ́sẹ̀ Ọ̀pádìrán Supreme Apostle Délé Fáṣọlá Special Apostle Prophet Dr. Tola Adenekan JP ní olùgbàlejò Special Apostle Pastor Dr. I.A. Famudemo JP ní Sifos wá o wàhálì yanu tiẹ̀ gbà lórúkọ Jésù. ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. ọjọ́ Sunday ọjọ́ 21 oṣù yìí ní ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù máa gbé iná ìhìnrere Orímọládé lọ sí ìjọ Ọlọ́run wa Love of Christ Generation Church ní Victoria Island lẹ́kọ̀ọ́ èyí tí alága ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ìjọ wa máa gba torchlight náà yẹn ní ìyá àdúrà Reverend Esther Abímbọ́lá Àjàyí láagogo 10 àárọ̀ ni màmá máa gba tọ́ọ̀chì yìí. ìdánilẹ́kọ̀ọ́ alágbára ní gbọ̀ngàn ńlá JF Adé Àjàyí nílé ẹ̀kọ́ gíga fásitì Èkó lákọ̀ọ́kà Yábà lọ́jọ́ Monday ọjọ́ 1 oṣù kẹsàn-án láago 2 ọ̀sán olùdánilẹ́kọ̀ọ́ wa ní alága Christian Association of Nigeria ẹ̀ka ìpínlẹ̀ Èkó Bishop SCV Adégbìtẹ́. àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù àgbéyẹ̀wò bí ìjọ ṣe tẹ̀wọ̀n àti ipa àjọ̀dún nínú iṣẹ́ tí a fi rán fún ọjọ́ ọ̀la ìjọ wa. olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ Kérúbù àti Séráfù. ṣojú ẹ̀mí wa. Everybody, let's celebrate our centenary. káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu on FM èyí tá à ń gbọ́ lónìí látẹnu bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Tola Adenekan JP tí Ọlọ́run rán sí wa lórí ètò yìí bẹ́ẹ̀ iná sì fẹ́ pè wọlé 0707 316 06403 0707 316 0403 0707 316 0403. tàbí 0812 411 3677 0812 411 3677. ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè tẹ bá fẹ́ pè wọlé bàbá wa Tọ́lá Adénẹ́kàn ara dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín ní pé ní àǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò yìí kẹ́ ẹ̀ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbọ̀kàn tó ń gbọ́ yín. ní orúkọ Jésù àmín. alágbára ńlá dá ògo ọlá padà fún ẹ̀yin Ọlọ́run lórí ètò yìí lórí àwọn ọmọ rẹ tí ìwọ Ọlọ́run lò àti iléeṣẹ́ tí ẹ gbé kalẹ̀ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. àmín. a yàn fún gbogbo ọkàn tó ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. àmín. ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tá a bá rí ìpọ́njú tí ẹnikẹ́ni tó wà ní abẹ́ omi ńlá kọjá ó yá ọ̀run kó mú ọ jáde. àmín. tí kò bá nira fún Ọlọ́run láti wọ inú iná pẹ̀lú Ṣédrákì Míṣákì Abẹ́dínágò tó sì sọ iná náà di omi ó yá gbogbo iná tí ọ̀tá ń rà lé ọ lórí ó yá lónìí kó di omi. àmín.
tí kò bá le fún ọlọ́run láti wọ inú kìnìún tó di kìnìún lẹ́nu kí Daniel tó wọ gbogbo alágbára ayé tó ya kìnìún mọ́ lórúkọ Jésù iná ọlọ́run kó bá wọn. Àmín. mo gbàdúrà gbọ́ ìwọ obìnrin yẹn àgàn kò sí nílé ọlọ́run kó lọ a kò ṣe ọ nínú. Àmín. gbọ́ ìwọ aláboyún yẹn ọjọ́ òkúnlẹ̀ rẹ ò ní bóyún kù. Àmín. mo sọ fún ìwọ tó ń ṣiṣẹ́ tá a dẹ̀ wọlé lórí lórúkọ Jésù ó yá kó gba ìsinmi. Àmín. mo sọ fún gbogbo ìwọ tó ti ń gbìyànjú láti lọ lóyìnbó táyé dè ọmọlẹ̀ tó rí visa gbà ó yá visa rẹ kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Àmín. gbogbo ìwọ tó ti jáde léèwé tó rọ́nù àbáyọ ó yá ìmọ̀ ọlọ́run ẹsẹ̀ tó yẹ kó gbé ibi tó yẹ kó lọ ó yá kọlọ́run kó ṣí ọ lẹ́sẹ̀. mo gbàdúrà fún gbogbo ẹni tí ilé rẹ̀ ń dàrú lórúkọ Jésù kí ọlọ́run kó tún ilé yìí tò. Àmín. mo gbàdúrà gbogbo ẹni tí àwọn ọmọ rẹ̀ ń yọ lẹ́nu tí ayé ń fi ọmọ ṣe pàṣán fún lórúkọ Jésù ọ̀run kó yí wọn padà. Àmín. gbogbo ìwọ tó ní bísíǹsì ẹ tó ti dorí kodò ó yá kí bísíǹsì ẹ kó Àmín. dìde. mo sọ tẹ́lẹ̀ látòní lọ kí àánú ọlọ́run kó wà lórí ayé. Àmín. lẹ́ẹ̀kan sí ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Jésù Kristi olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Pẹ̀lú ọkàn ayọ̀ ní à ń dúpẹ́ lọ bàbá wa nínú Olúwa tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò tòní gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Àwọn ni leader in charge agbomímọ Cherubim and Seraphim Movement Church ayọ̀ ni o Surulere District Abẹ́òkúta branch Chapel of Faith tó wà ní Ọ̀pákó Adigbe ní Abẹ́òkúta tí a wà yìí. Special Apostle Prophet Dr. Tola Adenekan JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ní àlejò tí wọ́n wà pẹ̀lú adúpẹ́ púpọ̀ pàpẹ́ wọn sórí ètò ìbábà wa. ẹ ṣe púpọ̀ atọ́kùn. alérò ń pè tàbá tún pè ń gbà mìíràn láǹfààní láti darapọ̀ mọ́ wa. lágbára Ọlọ́run àdè máa retí ẹ̀yin náà ní ọjọ́ Wednesday Thursday Friday tó lọ kájọ wa ṣe ìsọjí náà. yóò ṣe ṣe lágbára Ọlọ́run àga ògo. ó fẹ́ mi ṣe káàbà. ó di dandan ká débẹ̀. a yọjú síbẹ̀ a lọ gbàdúrà nítorí pé lẹ́yìn àdúrà náà ni nítorí pé ó ní èmi kò gbẹ́kẹ̀lé ohun kan bí kò ṣe lẹ́yìn orúkọ ńlá Jésù ó wá ní mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn ìyànrìn bó bá ti lọ dúró lórí ilẹ̀ mìíràn tó bá lọ yẹ̀ ẹ́ gẹ̀rẹ̀gẹ̀ ló bá forí lálẹ̀ ṣùgbọ́n Kristi àpáta yìí náà ni òyìn rere yẹn náà la mú wá ìgbàlà ọ̀fẹ́ tí Kristi fẹ́ jẹ́ rẹ̀ ṣe téèyàn kan tó fara jìyà lórí igi àgbélébù pé kí gbogbo wa ká lè di ẹni rà padà. ó ti lọ díẹ̀díẹ̀ ọjọ́ ń lọ díẹ̀ Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́ ojú òsì ní tiwa. Ètò Ohun Àwọn Kérúbù ń tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo ní aago mẹ́ta náà ni ètò Ohun Àwọn Kérúbù ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Ẹgbẹ́ ìpolówó yín wá sórí ètò yìí ìpolówó làgúnmọ̀ owó gbogbo ẹ̀yin tẹ̀lé ń ràn wá lọ́wọ́ káàkiri adúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Right Reverend Prophet Ọlátúnjí láti ìjọ Ògo Tuntun tó wà ní American Junction ní Ọbántòkò àdúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àjọ̀dún ọjọ́ àti màmá Ọlátúnjí náà ẹ kú àjọ̀dún ọjọ́ màmá Ṣẹ̀gàndógó Ohun Àwọn Kérúbù ń bọ̀ lọ́dọ̀ yín láìpẹ́ tá a yọjú sí tá a wà gbà yín tẹ́ máa gbà wá lálejò bàbá ògo Prophet Dr. Damilola Stephen Adékúnlé JP bàbá ògo àti Special Apostle Adéníyì Adékúnlé gbogbo wọn ni wọ́n wà pẹ̀lú wa ní orí ètò yìí. Ohun Àwọn Kérúbù on FM at 7 Ohun Àwọn Kérúbù on FM at 7 ọdún keje tá a ti ń bá bọ̀ rèé yẹn náà máa lálẹ́ wù tá máa kóra wájọ tá máa yan Ọlọ́run lóní pẹrẹwu adúpẹ́ ojú wa tó ń ríire lórúkọ Jésù kò ní rí ibi ìwọ tó ń gbọ́ wa níbikíbi tó ti ń gbọ́ wa lórúkọ Jésù ò ní rí ìṣubú ara ìṣubú ẹ̀mí kò ní dé bá ọ ẹ̀mí ìpọ́njú ó jáde láyé rẹ̀ bí àánú ṣọ́ọ̀bù ló wà inú yàrá ló wà ní àbí inú àlà oko ló wà ibikíbi tó ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lágbára Ọlọ́run alààyè bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ tí wòlíì Ọlọ́run alààyè wà pẹ̀lú wa ń bí ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ ó dohun ìtọ́nú ayé rẹ̀ ó fẹ́ mi já máa dágbére. ṣókí báyìí náà lọ bẹ́ẹ̀ gé. ẹja fi mọ́ńbẹ̀ lẹ́ni àtúnfàyọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́mi ọmọ màmá Ṣẹ̀gàndógó ọmọ Ògo Tuntun eré àtayọ̀ láfi pàdé ó dàbọ̀. fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bí mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí ẹ sì lè lo nọ́mbà yìí náà fún WhatsApp ẹ ní àǹfààní láti pè 081-655-372-83 081-655-372-83
08165537283 bàbá wòlíì Tọ́lá Adénẹ́kàn JP akínlẹ̀ kan sí ẹ ṣe kú dìde olúwa yóò túbọ̀ máa wà pẹ̀lú yín. ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹtún ọ̀nà olúwa ṣe àwọn fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ ìṣubú ara ìṣubú ẹ̀mí kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa ohun tá a fọkàn sí ní búburú kò ní ba gbogbo rẹ̀ tá à ń tọ́ka sí jẹ́ lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run alààyè yóò wà pẹ̀lú wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lórí ètò yìí shalom shalom.